A kú àkókò yìí o. Mo tún kí gbogbo wa níbikíbi tá a wà. Àárọ̀ lọ́bẹ̀ àbọ̀sán àbálẹ́. Mo kí ẹ o. A kú múra ọdún. Ọdún yìí ò ní jẹ́ òpin ọdún ẹ̀ láyé. Ẹni tí ó dẹ̀ lẹ́rù ayọ̀ ní òní bá rìn papọ̀ ọkàn rẹ̀ ó balẹ̀. Gbogbo ń tà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń wo bí ìjà ẹ̀sìn. Ìjà ẹ̀sìn máa kọ́ ẹ̀kọ́ tó lágbára ni. Àní mi ò ní o fẹ̀sìn rẹ lẹ̀. Ṣùgbọ́n má fẹ̀sìn rẹ wo àbàjẹ́, má gọ sábẹ́ ẹ̀sìn kó má wo àbúrúkú. Má gọ sábẹ́ ẹ̀sìn kó má dáhùn èèyàn lóró. Kó sọ fún wa pé ẹ̀sìn lẹ́ ń ṣe. Dẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan, ẹni burú mọ̀ ẹni tí ó sọ fún ló ń wá. Ẹni tí ó sọ fún bá wa sọ fún àwa sọ́dọ̀ ta ara rẹ̀. Ẹ lè pa wọ́n lẹ́nu mọ́ kán má bínú kán má jà kán má ṣépè kán má béèbú. Àbímọ ni àdámọ ni. Wọ́n mọ̀ pé tán sọ yìí ò dáa, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ sọ kẹ́sìn tán gbẹ́kẹ̀lé má bàa bàjẹ́. Tóní máa tún lágbára díẹ̀ o. Mo ní ẹ ṣe sùúrù. Ẹ má ti ìbínú rárá. Mo sì ń bọ̀ tá gbé Bíbélì kalẹ̀ báyìí, tá gbé Kùránì kalẹ̀ báyìí, tá máa wá yànnàná rẹ̀. Tí wọ́n fúnra rẹ̀ ó wá máa kọ́mẹ̀ntì, tí wàá lọ gbé Kùránì, tí wàá gbé Bíbélì ẹ̀, tí wàá mọ̀ yàtọ̀ láàrin tọ́ àti ìtọ̀. Ṣùgbọ́n lónìí mo fẹ́ kọ́kọ́ fi fídíò kan hàn wá. Ó ṣe ṣẹlẹ̀ recently ní o, ní Kọ́kọ́rọ́ Alátẹ lọ́dọ̀ ẹni wa, èèyàn wa, ẹni tá mọ̀ tí ń tún ìlú tò tó ń tú àṣírí àwọn ìwà àbàjẹ́ ní ilẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ kí n pè báyẹn. Ọ̀rọ̀ yìí dá lórí ẹlẹ́hà kan pẹ̀lú ọmọkùnrin kan. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Sáré wo short video yìí tí n bá padà dé màá wá fún ẹ lábọ̀. Pàkẹ́rẹ́ ti wà ń bí o, ẹlẹ́hà náà ti wà ń bí. Mr. Ismail ẹ kalẹ́. Ẹ kalẹ́ sà. Yes sir, ó yà mí lẹ́nu o, wọ́n náà ti fàyàwó fọ́kọ. Wọ́n ní ìyàwó ọmọ bó ṣe kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá rẹ̀ lọ́dọ̀ yín, ó ti bíbejì sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni olóòtú. Ó ló ṣe jẹ́. Ó ṣẹlẹ̀ pé mo ti ń fẹ́ láti bíi 2.5 láti ń fẹ́ra wa sọ́nà. So ìgbà tí mo dẹ̀ ń fẹ́, ó lóyún kan fún mi nígbà kan tó bàjẹ́ mọ́ lára tí mo lọ lé wọn. Nígbà tí mo lọ lé wọn, àwọn ọmọ mi ẹ̀ lé mi bí ẹran ni nígbà yẹn, kódà mi ìfojú kan. Ọ̀nà hospital ló wà. Later on, tára ẹ ṣe àpadà ríra. A tún bí friend ara wa lọ. Àdéhùn tó kọjọ wà láàrin wa ni pé a máa fẹ́ra wa. Àdéhùn tó jọ wà láàrin wa. Okay. Nígbà tó dé yà, ó dijọ́ kan ó dé. Ó náà mọ bó ṣe ń ṣòun. Ó ń ṣẹ́bi sí báwo. Ó ní ó dà pé òun ti lóyún. Ó ti lóyún kẹ́yìn again nìyẹn. Oyún ò ṣe parọ́ ẹ̀. Já lọ ṣe test. Nígbà tá lọ ṣe test, wọ́n ní oyún oṣù 2 wà lára ẹ̀. Kàyéfì ńlá. Ọmọkùnrin yẹn ní ń pè ní pankẹ́rẹ́. Obìnrin yẹn lẹ́lẹ́hà. Tó bá fẹ́ wo fídíò ẹ̀, wọ́n kọ́ tiẹ̀ ni. Mo gbọ́dọ̀ kọ́ tiẹ̀ mi kọ́ ni mo ní fídíò. Mo yá lónìí. Lọ sí Kọ́kọ́rọ́ Alátẹ. Lọ wá fún fídíò lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Bí ò bá ti yí ẹ tó. Ẹlẹ́hà lọmọbìnrin yìí. Wọ́n ti há láti ilé wọn. Mi ò mọ̀ bóyá máa á ẹlẹ́hà láti ilé wọn nínú súnà Islam. Ṣùgbọ́n bá ń ṣe àtó nínú ilé wọn, bóyá ẹ̀kọ́ ò tó ni. Àbí ẹ̀há ẹ jẹ́ ìnira fún un. Ló ti ń bí friend ọmọkùnrin tá à ń pè ní pankẹ́rẹ́ yìí. Ẹlẹ́hà ṣe àgbèrè ṣe sìnà lójú ọ̀nà, wọ́n lóyún, wọ́n ṣẹ̀ àbí ó bàjẹ́ ṣá anyhow. Pankẹ́rẹ́ ní wọ́n léun bí ẹran nílé wọn. Lẹ́yìn oyún yẹn, wọ́n tún ṣe míì. Láì tí ì ṣe dáná, láì tí ì ṣe nìkáì, ó tún ní oyún oṣù 2. Lẹ́yìn oyún oṣù 2 yìí, ṣé mọ̀ pé wọ́n mú ẹlẹ́hà, wọ́n lọ ṣe ìyàwó fún, wọ́n lọ ṣe nìkáì fún pẹ̀lú ọkọ míì ní Ayétẹ̀. Ní Ayétẹ̀, ẹlẹ́hà ìdẹ́gbà kan ṣe ìyàwó fún. Ó wá sọ fún pankẹ́rẹ́ wípé òun lọ sọ́dọ̀ grandma àwọn kan. Ó dẹ̀ wà ń bẹ̀ tí tóyún fi tí àkókò tán fẹ́ bí. Ẹ kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn. Nígbà tí ó dipò ń rọ bí, ẹ má gbàgbé ọkọ tó ṣàfẹ́yàwó náà sá máa bá lò pẹ̀lú oyún olóyún nínú oyún súnà àbí ọkọ súnà mi má bá sì pé. Ní paríparí rẹ̀, ó wá bímọ sọ́dọ̀ pankẹ́rẹ́, ó fọmọ náà bí ìbejì. At the end,
àṣé pankẹ́rẹ́ gan mọ̀ pé ilé ọkọ ló lọ wọ́n wá discover pé yes ilé ọkọ lóbìnrin yìí lọ ibi wọ́n ti ń wá kiri náà wà dé kọ́kọ́rọ́ alátẹ̀ní Àgídìgbò kásìrí tó tú ibẹ̀ kọ́ ni mò ń lọ o mo wá fẹ́ fi fídíò kan hàn yín tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kájọ ṣèdájọ́ lé lórí mo fẹ́ rí ọ̀rọ̀ ẹ ní comment section. wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna dhalika adna an yu'rafna wala yuzayna. Aṣọ tí Ọlọ́run pè ní aṣọ ọwọ̀ tó pè ní aṣọ tí yóò fi mọ̀ pé ẹni tí ń bọ̀ yọmọlúàbí ni ó wá kó sọ́run obìnrin kan ìwọ obìnrin yẹn wọ́n tó ṣiṣẹ́ yẹn gangan owó tó gbà yẹn ó níbi tọ́mọ o wàláì ó tọ́ba fún 1 billion níbi kìíní billahi alladhi la ilaha illa huwal hayyul qayyum àjálù àdánwò gbogbo náà ọdún yóò mọ̀ rí ẹ lọ bí lágógó àbí kíní jẹ́ ó wà lọ́rùn nísìn tó ṣe kíní kan ẹlẹ́hà kíní kan ẹlẹ́hà ló ṣe tó ń sọ ń bẹ̀ pé ẹlẹ́hà ṣe ṣìnà ẹlẹ́hà lọ́lẹ́ àlè ó gbàgbé ọmọ sílé àlè mo wá pè mo sọ fún gbogbo àwọn ANTV àbí kí ló ń pè wá àwọn ọ̀gá yín wọ́n wá láti kójọ́ náà tán wá bẹ̀ mí mo wá kó wọn lọ́wọ́jọ́ àwọn àfà wọ́n lè ná pé kò ní ṣe mọ́ nígbà yẹn ó tún wá ṣe part 2 ó lóun ò lè lùsì owó ń tọ̀ sọ ò lè lùsì owó àbí ṣùgbọ́n lè lùsì ẹ̀mí àfi àwọn táwà lọ́rùn bẹ Ọlọ́run fún ọ láwọn tí wọ́n lu aṣọ yìí kú ọ lọ bá wọn ẹ lọ bí lọ́rùn àwọn tí wọ́n lu aṣọ yìí kú tí wọ́n lò pẹ̀lú ìmánì tí wọ́n jìyà nínú ẹ̀ háyì wọ́n dẹ̀ rí pé àwọn fi ń sin Ọlọ́run ni àfi wọ́n bẹ Ọlọ́run wa pè wọ́n pé kọ́lọ́run wọlé àwọn wájú Ọlọ́run ọ lọ bá wọn lọ́run lọ bí wọn lọ́run wo àwọn ẹ̀yin tẹ́ bí ọdún ládàá lókọ́lá yìí sẹ́wọ̀n kó garada ẹni tó bá garada tó bá ṣe Ọlọ́run ìmọ̀ ń promote ìyá Ọlọ́run ni yóò jẹ́ káwọn èèyàn ibọ́ Ọlọ́run ṣe burú tó bó ṣe ga tó yẹn material ìyá Ọlọ́run ni bó ṣe gbùngbọ̀n yẹn material ìyá Ọlọ́run ni wàláì wọ́n fi rí bọ́lọ́run ṣe burú tó lára rẹ ni tó bá ń bọ̀ látọ̀ kẹ́ wọ́n ti rí ìyá Ọlọ́run lára rẹ ọdún ládàá lókọ́lá àbí kẹ́lò jẹ́ tó bá ń bọ̀ látọ̀ kan wọ́n ti rí ìyá Ọlọ́run lára rẹ pé ìyá Ọlọ́run ní ń bọ̀ ìyá wọn yóò mọ̀ ìyá fún ọ wọ́n mi ò tí ì dé o mo kàn fún ọ ní eléyìí ni wọ́n. ojú àfa ìdojú ẹni tá a mọ̀ tó sọ̀rọ̀ tán yìí èmi ò lè rántí orúkọ wọn bóyá wọ́n máa rántí ẹgbọ́n táwọn àfa yìí sọ wípé Ọdúnládé Adékọ́lá wọ́n ṣe fíìmù kan tó nílò pé ẹlẹ́hà wà ń bẹ̀ wọ́n wá ń ṣépè fún ẹni tó àti ẹlẹ́hà yẹn gbogbo tó bá gbà ń bẹ̀ kò ní fi tọ́mọ èpè yìí má pọ̀ gan lọ́tún wò kò tó comment ibi tí ẹ̀rù ti wá bà mí ni pé ẹgbẹ́ òṣèré kan wà tá à ń pè ní Lágún Ọ̀gọ̀ ṣé Lágún Ọ̀gọ̀ wà láyé ni àbó ti kú tó bá ti kú ta ló pa Lágún Ọ̀gọ̀ wọ́n ní ká lọ béèrè lọ́wọ́ rẹ̀ lọ́nà ọ̀run pé ńgbà tó ṣe fíìmù kan pé ẹlẹ́hà sí àgbèrè tí àwọn sọ fún pé kó lọ drop ẹ̀ wọ́n tún wá sí part 2 pé kán lọ wò ó wà lọ́rùn báyìí àfáyín sọ̀rọ̀ with full confidence pé àwọn làwọn ràn sọ̀rùn kán lọ béèrè lọ́wọ́ rẹ̀ lọ́rùn wọ́n wá ní bí Ọdúnládé ṣe ga tó yẹn pé bẹ́ẹ̀ náà ni wọ́n rí ìjìyà ibi tẹ́rù tí wàá bà mí lélẹ́yìí kò yé mi mọ́ tó bá jẹ́ pé àwọn onífíìmù wa ráyè ẹ̀kọ́ tí mo fi ọkọ́ mbẹ̀ nìyẹn o irú ọmọbìnrin tó rúwà yìí tánà ti áàtì fíìmù ẹlẹ́hà kan tó ti lọ lóyún fẹ́ nìkan rí tẹ́tún wá sí lọ lé ọkọ ó ṣeéṣe kó ti wò ó kọ́mọ òrùwà yẹn lọ drop comment sí comment section bó bá ṣépè lọ ṣépè sí comment section bó bá bèbú lọ bèbú sí comment section ìwọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ̀ lọ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ẹ̀yin onítíátà kí lẹ̀ ń wò kéèyàn fọwọ́ sọ̀yà pé Lágún Ọ̀gọ̀ àwọn làwọn pa ẹ lọ béèrè lọ́wọ́ rẹ̀ lọ́rùn mi ò mọ̀ bóyá ni ẹ ti kú àbó wà láàyè ẹ jẹ́ akọ́gbọ́n ń bẹ̀ ẹ ṣe púpọ̀ o ẹ wà lálàáfíà. olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ ìsìlámù kọ́lẹ̀ ń ṣe ní ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú.